afi àsìkò yìí afi pé bàbá mi Salaty. Salaty dama'izukum rafi'a ila yawmil qiyamati lan tazulu. سبقتم بالتصوف في الجنوب فلا ينسابكم أبدا خمول يا إلهي أغثنا بمحمد الله يا إلهي أغثنا بمحمد ألف الورى مثل النبي محمد ما في الورى مثل النبي محمد صلاتي وتسليمي وهزك تحيتي على المصطفى المختار خير البرية على يا رسول الله كنت رجاءنا وكنت رحيما هاديا ومعلما ليبكي عليك اليوم من كان باكيا فدا لرسول الله أمي وخالتي وأمي وأهلي ثم نفسي ومالي النبي محمد رسول الله النبي محمد رسول الله النبي محمد إمام المرسلين النبي محمد رسول الله النبي محمد إمام المتقين النبي محمد رسول الله النبي محمد إمام المحسنين النبي محمد رسول الله النبي محمد رسول الله النبي أسجايبنا محمد صلى الله عليه وسلم رمضان الله ويتجايبنا بلا صلى الله عليه وسلم صلى الله عليه وسلم خير النعم نعمة الإيمان Pindora tọ́lọ́n lè ṣe fún yẹn òun ni kó sì yẹn ní mùsùlùmí rí ọrẹ tọ́lọ́n ṣe fún wa ní Ramadan fi kulli raka'atin tu'addu alfu raka'a wa fi kulli tasbihatin tu'addu alfu tasbiha kéèyàn kíráka ẹyọ kan ní Ramadan wọ́n kọ́ ládàá kó kíráka ẹgbẹ̀rún fún ni kọ́lá kéèyàn ní subhanallah kéétì kan ládàá wẹ̀. والصوم لي وأنا أجزي به Ọlọ́run ní ẹ̀yin màláíkà ẹ má fọwọ́ kọ ládàá àwẹ̀ o èmi mo ní àwẹ̀ èmi ni mo mọye ládàá rẹ̀ bàbá àti ilé yín tó ní gbogbo èèyàn wọ̀ náà o kò gbọ́ sílámù yé ni gbogbo àwọn tó ní wọ́n wọ̀ náà bá wọ̀ náà ta lọ́lọ́wọ́ kò sálì janna wa jannatu ardu as-samawati wal ardu u'iddat lil muttaqin aljanna tẹ̀ sí wíwùn kápá gbogbo sánmà àti ilẹ̀ pọ̀ torí eri ilẹ̀ yìí náà làlìjẹ́nà yawma tubaddalu al-ardi ghayru al-ardi was-samawatu wa barasulillahi al-wahidil qahhar tó bá tó jáàlì kẹ́ àmà ọlọ́run lọ́wọ́ tún wọn fi ká sánmà wọ́n tẹ sánmà mi wal-ardu jami'a qabdatuhu yawma al-qiyamah was-samawatu matwiyyatu biyamini. subhanahu wa ta'ala. Amma yushriku. Bọ́dà kéèyàn máa sunu Ramadan wọ́n sì kọ́ ládàá pé ń ṣe ìbádà fún. Sẹ́ni pé ayru ni'ami ni'matul iman. Òpin ìdẹ̀ra téèyàn lè ní kéèyàn kọ́lọ̀ sí yẹn ní Mùsùlùmí. Ọlọ́run ti wá ṣe gbogbo wa ní Mùsùlùmí ọlọ́mọdé arápadà sí ibú. Àmín. Bàbá ti rí aṣojú ilé ọba nílùú Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀. Sheikhu. Àmbèlé àwọn taari yìí bàbá gan la rí. Ẹ ṣe ṣéwù dáadáa. Sheikhu. Babalari Bagadusi. Allah kiyaye ka. Allah gara girma. Amin. Babalari Akiyajuwa Murtala tí ọba ìlú Ìlọrin àti gbogbo àgbẹ̀. Sheikhu. Ẹ dákun èmi náà tún ṣe ṣéwù lẹ́ẹ̀kan sí. Sheikhu. Mo tún ṣe ṣéwù lẹ́ẹ̀kan sí. Amawlaya Dhal Qarnayni.
يا ابن محمد أمير إلهي تبت أصلا ومنصبا مولاي ذا القرنين أنكم الله يا ابن محمد الله مولاي ذا القرنين يا ابن محمد وي باين أني مولاي ابن القرنين مولاي ابن القرنين يا ابن محمد ẹni orí bíi bàbá wa yóò kò sí àjẹwà múrí mo ti sọ lójú bàbá níjọ́ tí à ń ṣe 11 kan nasfat ló host ẹ èmi ni mo wá ṣe wá sí mo ní ẹni orí bíi irú yín nínú ilé yín ó fẹ́ mọ̀ sí. Ya ibn Muhammad tí ìyá rẹ̀ tó lè jọba tó bá jọkùnrin tí bàbá rẹ̀ tún jọmọ ọba tóun náà tún wá jọba márùn ni. Hayyakumullahu. bàbá àgbà lọ́hùn bàbá àgbà Sheikh Abdullah tó bí bàbá wa láwùfẹ́ ọba ni. bàbá tó bí Shuaibu Dambawa bá a gán dòsì ọba ni. Ya ibn Muhammad amira Ìlọrin tibuta aslan wa mansiba amira Ìlọrin tibuta aslan wa mansiba. gbogbo àwọn nǹkan lé ọba gbogbo àwọn nǹkan Ramadan òun ajimuri ẹja wa ní orí lọ́dún yìí. Sheikh Salaty. ẹjọ́ wọn á fi lọ́ọ̀sì kan já tiwa náà àwọn tẹ̀ ń fi ìtajà gbé já ń bẹ ìlọ́ọ̀sì ń tọ́ bá ti wá sàn pé pákẹ́jì gbogbo kan ni ó pé sàn pé fúlù àlùmọ́gìrì là wà àwọn àfáà yìí nìṣẹ́ ṣe fúlù àlùmọ́gìrì ń gbowó lọ́wọ́ ìjọba. Ya ibn Muhammad alákùnrin fèlè ilẹ̀ Salaty amira Ìlọrin tibuta aslan wa mansiba amira Ìlọrin tibuta aslan wa mansiba. ọ̀rẹ́ lèmi tún lè ṣí gbọ́ nísìn ànígbà tí Salaty wá dòde wọn á lè tọrọ oúnjẹ bó ti rí mi yí ebi pa mí. Alhamdulillah. àbó rí mo ti ṣe rẹ̀ gẹ̀dẹ̀ ni mo kún wájú mo kún lẹ́yìn ẹgbẹ́ mi gan lásán bí n bá fi pọ̀lù yẹn yóò jòkó ni ó sì mọ̀ pé bí wọ́n ti máa rí ilé wa nù àwọn erí kúkú báyìí. bàbá wa múrí mo kí yín púpọ̀ àárín ẹ̀yin àti bàbá ò ní dàrú o. Àmín àmín àmín. fúrọ̀ lọ́hùn lọ́kọ yín sí lọ́dọ̀ bàbá bàbá ò ní múrí. ìyá máa fara pa lọ́dọ̀ àwọn èèyàn ńláńlá ẹ̀ ní fara pa. Àmín ya Allah. básàsí bá ń bọ̀ lọ́dọ̀ àwọn yún àwọn tó súnmọ́ wọn ní ọ̀kọ̀ọ̀kan máa fara gbà ẹ̀ ní fara gbà sàsí. Àmín. bóore bá dé àwọn tó kọ̀ọ̀kan jẹnu oore bẹ̀lẹ́ máa rí jẹ. Àmín àmín. ó kí Jaguma. Alhaji wa Usman Ọláníwájú Jaguma. ọlọ́wọ́n bá mi kí yín. Àmín. Jaguma ọba Ìlọrin. ẹ bá ṣe wulẹ̀ kan náà. Sheikhu. ó kí bàbá wa Ìmáàmù Èrùbú. Wallahi. bàbá wa Khalifa Kadiriya lérùbú. Al-Khalifa. ọ̀dọ̀ yín náà ni Kadiriya ti hù àwọn baba ńlá yín lọ fà fàǹdà lọ́wọ́ ńgbà tá fàǹdà dìde tán ọ wá nínú àwọn tí nǹkan ṣéwù mọ̀ bàbá tọjọ́ ma kéwù ṣéwù mọ̀ bàbá ní gbòdòfò mọ̀ bàbá dà Buhari dà mọ̀nlá Buhari dà òun dà mọ̀ bàbá dà. Ya ibn Muhammad amira Ìlọrin tibuta aslan wa mansiba amira Ìlọrin tibuta aslan wa mansiba. oníkanwó aṣọ yìí èmi ò wá gbà bá. Abdullah Dhul Qarnayni. Ya ibn Muhammad. ọ̀dọ̀ yín náà ní ń bọ̀ wá. amira Ìlọrin tibuta aslan wa mansiba amira Ìlọrin tibuta aslan wa mansiba. Jaguma ni a máa bọ̀ wá oníkanwó.
مولاي ذا الكرمين Sheikh Abdulkadir يا ابن محمد oníkanwó أمير إلهي تبت أصلا ومنصبا أمير إلهي تبت أصلا ومنصبا. ń kí àwọn bàbá oníkanwó lọ́wọ́. Anakumullah. lájì oníkanwó dé. Allah. ájì oníkanwó Sheikh Abdulkadir Al-Khalifa. ẹran mi létí oyè tí gbogbo àwọn Fayda Tijaniya Sarkin Samari. Fayda Tijaniya. Sarkin Samari. ẹ dákun Samari ń bẹ ń bẹ àbí ò sí ń bẹ. Amira Ìlọrin. Ọlọ́run ní jẹ́ kí wọ́n jí yín gbé. Tìrútà Hasila wà máa ń ṣìbá. Oníkanwó ẹ̀ ní sàgbákò tí ọ̀dà. Amira Ìlọrin. Tìrútà Hasila wà máa ń ṣìbá. ẹ wúlò fáwọn àfáà púpọ̀ ẹ sì máa ná dọ́là fún wa bí èpè ẹ̀ ṣiṣẹ́ rẹ̀. Allah. Ọlọ́run wọn la gbẹ ẹ̀dá tí ń gbàwẹ̀ ní Ramadana Ajá Abdulkadir oníkanwó ẹ̀ ní mọ́sí òsì ní mà yín. Àmín. Àmín ya Allah. kó o sì bá mi sàmí fún wọn kó o ṣe bẹ́ẹ̀ fún wọn náà. Àmín ya Allah. kó o sì ọ̀dà. Àmín. Shiddatul fakr káàdà ayẹkùnà Kufran hayyakumullah. bó sì bá pò èèyàn di káfìrí ni ta ló mú múrí márùn yà yín ṣe pé òsì ní ibi tálómi ti ń gbàgbé 1 million sílé àníwọ̀ tó ń wá yà yín ọ̀tọ̀ ni ti ń wá. Ó bàbá oníkan ni wọ́n náà. Ọlọ́wọ́ gbà á. Amira Ìlọrin. bàbá oníkanwó ẹ̀ ní mọ́sí. Tìrútà Hasila wà máa ń ṣìbá. Ajá Abdulkadir oníkanwó ẹ̀ nílò tàwọn ọmọ yín mọ́ gbà. Amira Ìlọrin. Tìrútà Hasila wà máa ń ṣìbá. Mo kí kọmísánná Ají Akaje Ají no Saoty ń pìtàn ọdún 15 mo ní Akaje ọmọ mi ni. Lánàá lọ́dọ̀ báàrì sí mo ní Akaje ọmọ mi ni ó ní bẹ́ẹ̀ ni. Jaguma ni kọmíṣánná yọ kata wọn nínú. mo ní mú 2000 wá kí n fẹ́ra làbínú lọ́lé ó ní sí 2000 wá ní wàá fún yín ni. Allah. ẹ dákun ẹ jẹ́ sí yín dédìí mọ́ tó ń fún yín lówó jàre. Allah. Bàbá ní ọmọ wa lèèyàn tó di kọmíṣánná yóò bá gbẹnu òkè àwa náà yà yẹ fún pé èyí sọ ọmọ wa mọ́. àbí bẹ́ẹ̀ kọ́ ìjọba wa sọ̀kalẹ̀ kọmíṣánná á ní bó o ní ṣe dáadáa lè dé Akaje ó tún máa wá ṣèṣe bẹ́ẹ̀ pé Ọlọ́run ò tí ì fún nípò Ọlọ́run wọlé aṣẹ́wó alimu tí Ajimuri ń fọwọ́ra alára gbogbo gbà. Allah. Akaje mo fẹ́ gbọ́n ọ̀rẹ́ ní federal level pẹ̀lú kò tọ́ da. Àmín ya Allah. tọ́ bá wà federal bó o ní ti gbójú sókè sí wa náà nù. Àmín. Àmín. Jaguma sọ pé kọmíṣánná ọ̀dẹ́yọ̀ kan táwọn à ń rí tó jẹ́ tiwa nu. Mo jẹ́rìí rẹ̀. bí e bá ṣe tiwa wọ́n sọ wọ́n ní ẹ sọ Salaty ẹ sọ fún kọ́lọ̀ nǹkan ọmọ ẹ ṣe Ìlọrin ò tíjú ẹnìkan láti má sọ̀rọ̀ sí. Bàbá wa Ọlọ́run dákun ẹni Ọlọ́run yìí sì àbí mo gbọ́ lánàá àwọn ìyàwó mi ti ẹ jẹ́ gbádùn mo ní ìníjẹ lọ́dọ̀ Ọlọ́run dákun tí ó wàá gbà mí tí ó gbà yín lọ́wọ́ mi. Anakumullah. Anakumullah. Commissioner Moki Baba wa Danladi, the chairman of Civil Service Commission. Moki èèyàn mi ló kú ńbẹ̀ Alhaji Ese Ibrahim baba ńlá àwọn ni former chairman of Civil Service Commission. Ọlọ́run tó ní kí wọ́n sọ̀kalẹ̀ yìí náà sọ̀kalẹ̀ pẹ̀lú rọrùn. Àmín. Now Local Government Service Commission. Local Government Service Commission. Bí ìpá àtàwọn máa sanwó àwọn pẹ́ńsánù. Bẹ́ẹ̀ni. ń bọ̀ wá rí yín mọ́ láwọn pẹ́ńsán tí mo ti sanwó wọn ebi sì ń pa wọn. Àwọn náà wà ńbẹ̀ wọ́n wà nínú iṣẹ́ tí wọ́n ń ṣe. ń bọ̀ wá rí ẹ bá ti kọ Salaty ẹ sáà ní máa wọlé ẹ sì gbọ́ Yorùbá torí mi ò gbé èbó sẹ́nu pé ní bàbá àbí. Káyàmá ó ṣe déédéé. Damaza ni Káyàmá. ibẹ̀ lẹ́ ti ṣiṣẹ́. tó bẹ́ẹ̀ ni salamu aleykum Ọlọ́run ó dúró tì yín. Àmín. Bàbá wa kọmíṣánná tí. bẹ́ẹ̀ ni Honourable Ali Jimoh Yusuf PA 1. PA 1 Ọlọ́run ó dúró tì yín. Àmín. àṣírí yín ò ní tú. Àmín. mo kí kọmíṣánná nù àfà. mínísítà nù àfà. Bushira Aláṣàkà. gbogbo ìgbà máa dúró lẹ́nu ọ̀nà ilé ọ̀nà ni ọwọ́ kan títí Ọlọ́run níta ní kanlẹ̀kùn ó lé mi ni Ọlọ́run ni mo gbọ́
sí ọlọ́run ní tí sí máa kàn so ó tún kan ọlọ́run ní mo gbọ́ ta ni ó lé mi ni ọlọ́run ní máa kàn so ohun rẹ̀ mo fẹ́ kọ́ máa gbọ́ ni Allah. nígbà kan ọlọ́run ní ẹ ṣílẹ̀kùn fún bí wọ́n bá fẹ́ wọlé mọ́tò kanlẹ̀kùn máa wọlé ni Allah. òṣèré gbígbàdúrà gbére ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ fún yín Àmín. gbogbo ẹ̀yin olóyè bàbá wa ìmáàmù wa ní ilé òkè Bẹ́ẹ̀ni. Adamallahu hayatahu. bàbá wa ọlọ́run dákun wọ́n pè mí sí programu njó ní kọ́ra tòjòtòjò la ṣe mo wá rí téèyàn ọpọlọ mo ní àmì kan ní ayatun min ayatillah gbígbàdúrà náà kò ní tán lẹ́nu yín láéláé ọlọ́run sì wọlé àwọn àgbàlagbà ó sì ṣèkẹ́ fún yín tàwọn ọmọ yín ó ju ti yín lọ lójú ẹ̀mí. Àmín. ọlọ́run dákun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ọmọdé yẹ́nyẹ́ ni ọlọ́run dákun ẹ̀mí yóò gùn. Àmín. kódà kéèyàn kú rèwerèwe èèyàn dájà alẹ́ kọ̀ náà nu ẹ̀ ní fi kútọ́ yáwọ́ ṣe é. Àmín. gbígbàdo sì ní tán lára yín. Àmín. bẹ́ẹ̀ ni kò tiẹ̀ ṣe ámì ẹ̀yin jàmáà tẹ̀lé wọn ṣe ámì. Àmín. mo kí yín mo kí àwọn ẹ̀ńtọ́rẹ́jì yín. Àti bàbá wa Alhaji wa Isa Katsina. bàbá wa Isa Katsina. Alhaji wa Ibrahim bàbá dáadáa. bàbá dáadáa mo kí yín bàbá wa láti Katsina. Bàbá wa Alágúnmu. bàbá sáwọn náà ni bàbá alágùn. Ara. bàbá alágùn mu dà. Bàbá wa Alágúnmu Khalifa ọ̀rẹ́. àlífọ̀ ọ̀rẹ́. Ìjọba one. ẹ fún mi lágùn mu tó da. Ọmọ oníkàún nù. bí ẹ̀mẹ́fà téèyàn máa ṣe lérí bẹ́ẹ̀dì. Inú àwẹ̀ la wà Sheikh Salaty. tàbí ṣe mo ti lóbìnrin méjì yín sì múra méjì sí àti kíni. èèyàn á gbọ́dọ̀ wá lọ àgómukú ni. bàbá kò ní bàjẹ́ fún yín láyéláyé. Àmín. mo kí bàbá wa dágó. Àmín. ìfẹ́ náà ò ní bàjẹ́ o. Àmín. ẹ̀rí ìfẹ́ tí bàbá dágó máa ń lò. ẹ má hàn lè mọ yorùbá nẹ́bí ẹ bá mi bí àwọn ìyàwó mi yìí. Àmín. Sallallahu alayhi wa sallam. mo ti gbàgbé pé wọ́n ń bẹ̀ ń bẹ̀ òyìn bá má ti sọ̀rọ̀ lọ́bẹ̀. ẹ ṣàánú àwọn obìnrin pọ̀ gbogbo ọkùnrin tó bá fẹ́ ìyàwó kan nísìnyí ọlọ́run ó bí wàláì oníkàwọn ọlọ́run níjó burú fún yín. Àmín. ọmọ kan tó náà létí ilé mi ni wọ́n wá mú ọ́ náà báyìí. Sheikh Salaty. ẹlẹ́kẹrin ló ní káwọn fi ṣe abẹ́lẹ̀kẹ́ ìlú. ẹlẹ́kẹta Bẹ́ẹ̀ni. ẹsẹ̀ ẹlẹ́kẹrin alájí tẹ́ ẹ bá tètè ṣe èmi náà ṣe ẹlẹ́kẹta o wàláì tẹ́ ẹ bá tètè ṣe ẹlẹ́kẹrin. Tọ́ ọ̀gá mi ẹlẹ́kẹrin ni o tọ́ wọn bẹ̀rẹ̀ fún mi. oníkàwọn kò ní burú. Àmín. àlàáfíà tí a fi máa sá fún ọ bùṣírà ẹlẹ́jọ́ oníkàwọn. Àwọn náà ti di mẹ́rin o. àwọn náà ni wọ́n ní ká kíra wọn ni. àyà dìmọ́ra yín àwọn mùsíbà nù. ọwọ́ à ń fẹ́ obìnrin kan yọ gẹ̀ẹ́tì rẹ̀ ọ̀fẹ́ bíi méjì mẹ́ta ni ọwọ́ àpamọ́lé wọn lọ́wọ́ bíi ọmọ mẹ́rin mẹ́fà kò ní ráyè tí àwọn ọmọ ní ò mójútó ọkàn máa ṣayé rẹ̀ lọ ni. Sheikh Salaty. ọwọ́ wà fẹ́ obìnrin kan ní my dear ẹ wá lọ surprise o ti finish rẹ̀ dé ìdajì. yorùbá nẹ́bì dáadáa níwáàsí láàrin ìṣẹ́jú díẹ̀ ẹ dákun gbogbo ẹ̀yin ya wa mo kí yín ẹ jèrè àwọn ọmọ yín sẹ́yìn tí mo wí lẹ̀ fi ṣe ámì mọ́ kọ́dà ara àyà mi ti ń gbóná dé àyínkílá wa lè tó bá ń ọ̀dà nífẹ̀ẹ́ kankan mọ́ ẹ̀yin àbọ̀ yín náà láàmú gbé káàkiri gbogbo àwọn ọmọ yín ọmọ ìdùnnú ni wọ́n jẹ fún yín. Àmín. ẹ sì ní fojú sunkún ọmọ ẹ dákun láàrin ìṣẹ́jú díẹ̀ bàbá wa láti Katsina téèyàn bá wò yín àgbàlagbà ní ẹ wo gbà tí wọ́n bí yín bí Nàìjíríà ti wà síbẹ̀ ní Nàìjíríà wà wáì tí ń wọ́ sí wáì kí ló fà kí ni solution ṣé bá ti máa bá a lọ ni ṣé tá a bá ń bá a lọ báyìí a lè ta tẹ́ǹtì every one hour ní ọjà ń lé 20 naira sí bí ti wá lẹ́nu 20 naira every wákàtí kọ̀ọ̀kan ṣé bá ti máa bá a lọ nù kí ló fà ọ̀rọ̀ Ọlọ́run yí padà kọ́ màmá àfi ká wá solution àwa tẹ́ bí ni tá a bá jọ ń lọ bàbá ni mo gbọ́dọ̀ pè yín bí làákàyè mi ò bá tàn mí jẹ
nígbà tẹ́ wá bí mi tí mo ti dàgbà tí mo mọ̀ ti ń lọ ní 73 mo bá dọ́là ní 25 kobo dọ́là ti wọ 600 naira gọ́fìmẹ̀ntì ọmọ wa sọ fún wa pé kódà ní Congo 500 naira ní lítà kan ní Zaire 500 naira ní lítà kan ní Ghana 500 naira ní lítà kan kí ni réètì owó yín ẹ̀yin tẹ́ ẹ lẹ́kọ̀ọ́ ẹ wo Nàìjíríà ń bẹ ní gẹ́rùbì Afrikiya West Africa ní Nàìjíríà wa dúdú ni wa kò sí èbó kan láàrin wọn tẹ́ bá dé Zimbabwe àwọn òyìnbó funfun bẹ́ńbẹ́ tí wọ́n ti dọ́mọ ìlú yẹn tẹ́ bá dé South Africa àwọn òyìnbó funfun bẹ́ńbẹ́ tí wọ́n ti dọ́mọ ìlú yẹn tẹ́ bá dé Egypt àwọn tí wọ́n wà ní Shimali Afrikiya funfun ni wọ́n àmọ́ Áfíríkà ni wọ́n dúdú bẹ́nu wọn tẹ́ bá dé state yìí Mansura dúdú ni wọ́n tẹ́ bá dé Aswani dúdú ni wọ́n bẹ́ẹ̀ wọ́n dẹ̀ wà lára Egypt tẹ́ bá dé Benghazi ní Libya dúdú ni wọ́n funfun ni wọ́n pọ̀ jù ń bẹ ní Áfíríkà ni wọ́n àmọ́ ní gẹ́rẹ́bì Afrikiya àwa alákọ̀ọ́jù ní population àwa ká nílẹ̀ jù Sudan nílẹ̀ jù wá lọ funfun dúdú ṣokoléètì mọ́ ni wọ́n ní Sudan wọ́n tún ní dúdú tó jóná ju tiwa lọ wọ́n ní funfun àbáwọn ni wọ́n nílẹ̀ jù láfíríkà àbáwọn alákọ̀ọ́jù àwa la wá lówó jù àtà ẹ̀rọ irin tójò bá rọ̀ sí ata ó sì tún máa hù ń bẹ̀ níbi tọ́lọ̀ ń kẹ́ Nàìjíríà dẹ́kìnì tí wọ́n dẹ́kìnì tómi bá rọ̀ sí ní mẹ́gbà tẹ́wí ó dé bẹ́ẹ̀ ewì ó sì máa wù lérí dẹ́kìnì lérí símẹ́ǹtì níbi tọ́lọ̀ ń kẹ́ Nàìjíríà dé olówó ọlọ́lá kání ní bírèènì lónìí ní medical doctor ní Amẹ́ríkà ọmọ Nàìjíríà ní gbà wájú lónìí tí a bá débi tí wọ́n ti ń ṣe pléènì tí wọ́n fi ń tú pléènì ṣe páàtì pléènì ọmọ ọ̀fà ní dàrẹ́kítọ̀ wọn bí ọmọ alájò sí ní ọlọ́rẹ̀wájú ẹ̀rọ engineering adínlàákàyè ní Nàìjíríà àmọ́ ìlú tí à ń jẹ jù láyé Nàìjíríà Allah kí ló fà ìlú tẹ́mi ń ṣòfò lọ́wọ́lọ́wọ́ jù báyìí Nàìjíríà ni kí ló fà àmọ́ kàkínní kọ̀ọ̀kan àyà kọ̀ọ̀kan jọjímọ̀ òun là múlò kí ló dé tí wọ́n sì sí ayé àwọn kan la ní ọwọ́ sí láyé Jonathan ẹ wo iye ẹ̀mí tó ṣòfò ayé eléyìí kọ́ ṣé kò ti bá a kò ti jù lọ ọlọ́run ní a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. kò yé wa ó yé wa àtẹ̀lé ni ọlọ́run ni mo pa yín láṣẹ bílẹ̀ adili. Inna Allaha ya'muru bil adli. ọlọ́run ni ẹ ṣe déédéé gọ́fìmẹ̀ntì Nàìjíríà ti gbé ọ̀rọ̀ rẹ̀ pé kò sí déédéé yóò máa sọ fún ọ pé ìwé iṣẹ́ federal wà iṣẹ́ state wà iṣẹ́ local government wà but níjọ́ tó o bá ń kàwé kò sí ìwé federal. The first degree is first degree, second degree, PhD, PhD. Àmọ́ tó bá kan ṣiṣẹ́ kò ṣiṣẹ́ federal kò ṣiṣẹ́ local ní Saudi oríṣẹ́ ni. Àwọn tí wọ́n ṣe déédéé nù. Tí kò bá ti sí yún wàhálà ò ní kùn wá lọ́rùn. Ẹ wo olóṣèlú. Ẹnìkan dúdú níṣẹ́ tó bá fi rí rẹ́pù owó tí wò lè gbà ní 30 years. Tó fi ṣiṣẹ́ ló wọ́n gbà ní a month. Ẹ wá ní kú òní pọ̀ wọn ò ní àníyàn pé mo fẹ́ lè ṣèlú ẹbí gbogbo olóṣèlú innamal a'malu kí ló kó bá wa Nàìjíríà àníyàn ni tó bá ṣe pé wọ́n ní àníyàn pé mo fẹ́ lè tún ṣe àníyàn yẹn lápá. Inna Allaha ya'muru bil adli. Ọlọ́run ni mo pa yín láṣẹ ṣe déédéé
wal-ihsani. ọ̀tọ̀ ní déédéé ọ̀tọ̀ ní dáadáa. ẹnìkan inú àwọn ń kú wa ẹ wo alukurani ó ní ọ̀tọ̀ ní déédéé ọ̀tọ̀ ní dáadáa. wọ́n lọ Àbújá wọ́n wá ní ẹ má jẹ́ pílẹ̀nì ọjà wálé ìjà sáré kírun ẹni tí wọ́n á lè bọ̀ ọlọ́lá ni ó lè wò làbùrọ̀ sáré kírun. mo ti ní ká ṣe súyà fún yín mo ti ní ká lè má gò kan ẹ jẹun ẹ ṣe súyà ẹ jẹ súyà ẹ kírun ẹ farabalẹ̀ kírun 6 million ní ẹ lè wọ́n special plane ó gbé yín dé lọ́rin àwọn mẹ́ta sí ni nígbà tí wọ́n dé airport tí wọ́n lè búùkù plane táwọn ń retí tẹ́lẹ̀ pé yọ jà wọ́n lẹ̀ òun gan wá ṣẹ̀ṣẹ̀ dé sọ pé kò ní di àṣàtà plane mọ́ ẹnìkan bá dé lọ́rin ká máa pínwó ó ní ìbáwa mẹ́ta ni ibi 6 million sí ni ìwọ làbúrò dé lọ́rin tó máa pínwó ẹbẹ́ mi mú 2 million tèmi bẹ́ẹ̀ bá dé lọ́rin ẹ máa pín tí. Inna Allaha ya'muru bil-'adli. wọ́n fẹ́ dàrú ni wọ́n fẹ́ ṣe déédéé nígbà tí wọ́n ti rí ìhìsánù lọ́dọ̀ ẹnìkan sàmọ̀pẹ́tọ̀ wọn ò ṣe déédéé láàrin wọn òun ṣe ìhìsánù fún wọn ni dáadáa lòun ṣe fún wọn kẹ́ ẹ wá ṣe déédéé láàrin ara yín ẹ wá lẹ́ẹ̀dẹ́ lọ́rin tọ̀hún bá jálẹ̀ lọ́nu bàjìgbà wọ́n sì dì í lọ́tọ̀ọ̀tọ̀ ni ó ní 2 million tèmi nì bẹ́ẹ̀ bá dé lọ́rin ẹ lè pín tí yín lóko mọ̀ sọ. Inna Allaha ya'muru bil-'adli wal-ihsani. ẹ ṣe déédéé bàbá fẹ́ Nàìjíríà ó tò déédéé ni a ṣe solution àkọ́kọ́ nù ọlọ́ọ̀ni ìdìlú wà aqrabu lit-taqwa. ẹ̀yin ìjọba wa tẹ̀ ń ṣèjọba ẹ̀ ṣe déédéé ni wàhálà fi pọ̀ Sayyidina Umar ẹnìkan wà lọ Madina ó lóun wá president lọ Madina ó wá bá alábẹ́gi tó sùn fúnra rẹ̀ lọ́wọ́ á jí president gbẹ́dá kò ń béèrè president ni ó ní ana Umar òun ni ó ní adalita wastarahata ó ṣe déédéé ó wá fúnra rẹ̀ ń sinmi bọ́ ọ bá ti ṣe déédéé nínú ilé ẹ̀rù ní bọ̀ àmọ́ bí ìyàwó rẹ̀ bá pé méjì tó ń ra gíní gidi fọ́kàn ó sì ń ra àwọn lódìgbò ṣe fọ́kàn èyí tó ń ra àwa ẹ̀ mọ àwa lódìgbò ṣe bọ́ ọ bá ti jù sómi báyìí òun ṣe báyìí ń lọ mi èyí tó ń ràn ọ́ ń lọ mi bá ti sọ̀rọ̀ kó ní ọ̀rọ̀ kí ló ń sọ wọ́n náà ti mọ̀ pé ò ṣe déédéé ló fi ń bi pé ọ̀rọ̀ kí ló ń sọ. Inna Allaha ya'muru bil-'adli. ẹ dákun ẹ̀yin ìjọba ẹ ṣe déédéé Nàìjíríà yìí ti bàjẹ́. wal-ihsani. ẹ ṣe dáadáa fún wa ẹ wo bí nǹkan ti wọ́n ẹ wo iye owó oṣù tá à ń gbà ẹ wo Kwara State wa tó ju wa ká bóyá 30,000 lẹ́ni tó ní first degree ń gbà lóṣù kò tó àpò ráìsì kan kó tẹ̀ ló wọ́n ra kó ráìsì kan wọ́n máa bù sómi fi ṣe gàárì kò ká mọ́ wọ́n jẹ́ láàárọ̀ wọ́n jẹ́ lásán òun àti ìyàwó kò rí ìyàwó bọ̀ bẹ́ẹ̀ bá rẹni tó kọ́lé bí iṣẹ́ ìjọba ẹ wádìí rẹ̀ ìmọ̀ kó jalè ìjọba lásìkò àbí kókó wò ìjọba jẹ ọlọ́ọ̀ni ẹ ṣe dáadáa. wa ita'i dhil qurba. àwọn tó súnmọ́ yín ẹ jẹ́ kí wọ́n bẹ́nífìsì lára yín ẹ lè rí bákan náà bọ́lọ̀ ń bá fọ ọyọ̀ jáwọn ará lè rí ọmọ odidi kọmíṣánná ni kò gbọ́dọ̀ lu aṣọ tí ń lò tẹ́lẹ̀ mọ́ ọ gbọ́dọ̀ kó àwọn yòókù fáwọn àbúrò rẹ̀ ni ó yẹ kàn mọ̀ pé èsì kó tó di kọmíṣánná aṣọ tó ń wọ̀ tẹ́lẹ̀ náà ni ó kóyún fáwọn àbúrò rẹ̀ ni àwọn tó súnmọ́ ọ gbọ́dọ̀ bẹ́nẹ́fìtì lára rẹ̀. wa ita'i dhil qurba. wa yanha 'anil fahsha'i wal munkar. ọlọ́ni ẹ má ṣe bàjẹ́ ẹni tẹ́lómi fowó ṣe bàjẹ́ ni ọ̀rẹ́ lómi tilẹ̀ yìí lè bóbìnrin sùn ní Dubai kò sì lè ṣèjú abọ́ lọ ìṣẹ́jú méjì ó ti da tọwọ́ rẹ̀ lẹ̀ ẹ̀ mọ́yé mílíọ̀nù tí ó nà lọ ọlọ́ni ẹ̀ mọ́ sí bàjẹ́ ẹlòmíì ẹ̀mí ti lọ lọ́wọ́ rẹ̀ nítorí pé ń wá pò kò tún rí pò ń ọ̀dà orí lẹ́yìn ọdún mẹ́rin wọ́n fẹ̀yìn rẹ̀ tì ẹ̀mí tó lọ ń kọ́ Nàìjíríà ti wọ́ọ̀sì fa ó dídí èèyàn 51,000 ni wọ́n bí sí síríẹ̀sì nínú social media ni mo ti wò ó ẹnìyẹn arógun state ni olóòtú ní ó kọkọ kan ṣé bá ti máa bá a lọ ni ṣé bá ti máa bá a lọ Nàìjíríà ni ewu ẹ̀mí ti ń ṣòfò ọmọ yẹ tó lù mú mi náà múta amídá fàjẹsà òhùjà annama khalidan fiha. ayé Boko Haram là ń pariwo àwọn bandits tún gbàjọba wọ́n wá lè dó didi plane dúró ẹwù àgbákò ní Nàìjíríà odidi retire army general ni wọ́n á ṣèjọba àdí security ájò nìkan kò sí security retire army ní president ìtọ́gbọ́dọ̀ oríṣiríṣi láyé yìí ní security wọ́n wá ń gbé èèyàn kọ́dà àwọn ọ̀kadì ẹ̀ ní pọ́tírì bẹ́ẹ̀
ṣé bá ti máa ṣe lọ́nu ṣé bí owó sì sí ni wọ́n ti ń gbé èèyàn lẹ́kìtì local government wa ní Kwara yìí ní sí Ọlọ́run ló ní kí gọ́fúnà wa tètè dìde sí kí ló fẹ́ wọlé wá ẹ̀wù ẹ̀mí tí ń ṣòfò ṣé bá máa ṣe lọ́nu kí ni solution àti ṣe constitution àbí baba wọ́n tún láwọn fẹ́ ṣe amendment constitution 1999 a ṣe pé constitution yẹn ò bóni mu nù àwọn tó ń ṣèjọba wa ọ̀pọ̀lọpọ̀ wọn mùsùlùmí kírísítẹ́nì ní ẹja jọ jòkó kí wọ́n mú constitution tí ń bẹnu báìbù wa kí wọ́n mú constitution tí ń bẹnu alukurani wa ẹja tẹ̀lé lọ́dún kan nàìjíríà ó tó ẹni mo ní solution fún wa fún nàìjíríà àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ fi tò ní pé anafsu bin nafsi. anafsu bin nafsi. ẹ̀mí tó bá pẹ̀mí ẹ̀ pàdé láti 99 tá a ti bẹ̀rẹ̀ democracy kò sí gọ́fìmẹ̀ntì kò sí gọ́fìnà kan tó sáyìn pé ẹni ó pa yẹn pa kò sí. yọmọ wọ́ọ̀sì sí ni tó bá pẹ̀gbọ́n rẹ kò sí tó ṣe wọn ò ní pẹ́ nìyẹn di padà o lè tún rí maraba kó ní báwo ni bọ̀dá kò sí ẹni tó sáyìn. àwọn tẹ́rọ́rìsì wa wọ́n tún wá ní àwọn firi wọn wọ́n ronú pìwàdà wọ́n tún wá kó wọn sínú àmì Saudi mú tẹ́rọ́rìsì rẹ̀ bí oṣù méjì sí ni there are 81 people Muhammad bin Salman bin Saoty ó ní kí wọ́n pa wọn ni wọ́n sì gbé wọn lérí àwọn tẹ́rọ́rìsì yòókù ṣe sí àwọn tẹ́rọ́rìsì tiwa tí wọ́n ń pa thousands of people hundreds of people wọ́n tún kó wọn sínú àmì ni bàbá ẹ̀yin tí ń lo tiyín lọ ibi tẹ́ ẹ lóde yẹ lè lò dájì mọ́tẹ́ fi síra bàbá náà mi rí pé bó ti rí nù kọ́ wá sọ fún mi pé ibi tí mo lò yín tó lóru rẹ̀ irọ́ ni yín ti súra mi jẹ́ mi ogun àmọ́ tọrọ ni torí bí Nàìjíríà ti dàrú tó kálukú ọ̀fẹ́ kú o mẹ́ ṣé bá ti mọ wá bá a lónìí tó bá wọ́ọ̀sì àní lè jáde solution àkọ́kọ́ nu ẹja lo constitution nu Kùránì àti Bible ẹja tẹ̀sí rẹ̀ o solution ẹlẹ́ẹ̀kejì fáwọn àtà ìṣèjọba tí wọ́n ń ṣèjọba lé lérí kọ́dà kọmíṣánná wa wọ́n ń ṣèjọba lé wọn lérí ni kí lẹ́nu rẹ̀ ká àbí kí lẹ́nu kọmíṣánná akájé ká lẹ́nu rẹ̀ ká nkankan níbẹ̀ rí ta ni ó wá bí tó wá bí bẹ́ẹ̀ni rẹ̀ bá ká nkan ni bá a ti pàṣẹ fún kó wá bí òun ni ó tẹ̀lé àṣẹ̀ntà bá pa amẹ́nu tẹnu rẹ̀ ká mọ́ ẹ̀já ṣe kí làwọn ó ṣe ẹ̀já lọ́dọ̀ ìyá kan ó ní lùjà fi dùá yìí. Allah lùjà fi dùá yìí ká látàdára jáka nítorí di ṣífàkà ìdáhù dáwàhù. oríṣi ìjọba. lùjà fi dùá yìí ká. wọ́n tún lásàlátù ya ọláwọn àfàbẹ́ ń bá yẹn sùn ni ìyàwó mélòó ló ní tí wọ́n ń bá sùn lára rẹ̀. ẹnìkan ní ẹ̀yà fún As-Saoty ń gbádùn nísìnyí níjọ́ tó wá wá As-Saoty gbogbo àwọn ìyá arúgbó yìí náà ń bá wọn sùn ni. ó ní ọ̀tẹ̀ ìròyìn tàájùdù yìí níjọ́ tó wá wá fúnra rẹ̀ lọ́yọ́ wá ni wọ́n sun ẹkún. ó ní lóru làwọn èèyàn ń sunkún báyìí mo níta lọ obìnrin ẹ̀yin ìyá ẹ má bínú jáde ìmọ̀ mẹ́ta ìwò sàlẹ̀ tí wọ́n lé kalẹ̀ tó fún ní múrí márùn tó sì mú wọlé lẹ́yìn wàá torí obìnrin ni wàá fi tàájùdù ilẹ̀ lọ́wọ́ àlọ́ òun obìnrin lọ́nu gbóǹbẹ̀. ó ní nǹkan kan wọ́n tún wá lásàlátù ya ó ní wọ́n yàn wọ́n lálẹ́ mbẹ̀ wọ́n ní sáwì àyà ó ní wọ́n fẹ́ àwọn sẹ́wù ń fẹ́ràn obìnrin tí ń bàjẹ́ lọ díẹ̀ díẹ̀ nù lùjà fi dùn áyíká. lùjà fi dùn áyíká. kò yé ìjọba mọ́ Ọlọ́run ní gbogbo ẹ yé ìwọ tó lẹ́lò kí ni ìjọba ṣe fún ọ àwa ti rí nasango nísìnyí ó lé lóṣù kan kọmíṣánná kọ́dà àrùn mi ẹni tí wọ́n bá bùn mí ń bọ̀ wò bàbá oníkànnà rẹ̀ rèé akájé bẹ́ẹ̀ bá bùn mí ń bọ̀ wò tí màá rí i mú omi ń dààmú mi ládùúgbò mi àtàwọn èèyàn gbogbo àwọn àdúgbò mi ti dàdìjẹ́ nù oníke wọn kó ke káàkiri ni láago mẹ́ta òru ńlọmọlúdì kan láago mẹ́ta òru wọn abáwẹ̀ wọn ti tò kalẹ̀ síbi ẹni tí ó sì bọ́ owó tiẹ̀ fún wọn kò sí ẹ̀rọ òde sango bẹ́ẹ̀ bá rẹni tí ó gbẹ bọ́ọ̀ fún wa tá a mọ̀ mú àbí wọ́n tún ń ta bọ́ọ̀ ni. lùjà fi dùn áyíká. dákun dìmọ́ lọ́hùn. látàdára jáka. bíjọba bá disappoint rẹ Ọlọ́run ò ní disappoint rẹ. Allah. ma ṣàdúà ni Ramadan la wà yìí ọmọ Kùránì
tiẹ̀ bàjẹ́ dé dàjì nù fisikiri di dàjì yòókù ọ̀sàmọ́ la ilaha illallah wí ọmọ alẹ́ amúdù kẹnu alukurani ìbọn ọmọ la ilaha fisiki mọ wàá jẹ́ tọmọ rẹ ọ bàjẹ́ lójú rẹ mọ́jọ kú ọmọ rẹ kẹ́tí ò ní mọ kurani ké. nítorí ṣífàákà ìdáwó dáwà. sọ̀sẹ̀ àdìláyàlì. wọ́n ti lò bí màálì àfọ̀dọ́lù rìjálì mọ́kù bíi dùn. bàbá wo ní kẹ́hún obìnrin ní kọrin bẹ́ẹ̀ rúkà yàtú fúlàtíyà. fásárì làyàlì. wọ́n mú dọ́dọ̀ àfa rẹ̀ tí ó kéwú láti dèdè ọmọ ọdún kan ọjà lẹ́nu ọmú ó sì dọ́ ọmọge kòríkòrá nìké ìwọ̀n lọlé wọ́n fẹ́ sìn nílùú wọn ìlú kejì àfa lèmi pẹ̀lú ọlọ́wọ̀n ọjọ́ sọ báyìí àwọn èèyàn dẹ́rù rẹ̀ wò lẹ̀ yìí gbogbo tá a kànú tíra àwọn àfa dán wò lọ́rin àfa Tajul Adabi sì sọ pé rọ̀dí Allahu ta'ala anhu. rọ̀dí Allahu ta'ala anhu. àfa Tajul Adabi sọ fún alájí àgbà lè sunkún báyìí ná kó ìyàwó bàbá wa Tajul Adabi ọ̀kan nù ìyàwó rẹ̀ ni tápà ni wọ́n ń pè ní ìnákó ìyá àgbà ní tápà ń pè bẹ́ẹ̀ wọ́n wá ní òun ọ̀gbọ́n kéwúyé ìnákó wá pe àfa Tajul Adabi ọmọ yìí ọmọ tẹ̀ ń kọ́ ó níbi Tajul Adabi bá kó àwọn tó bá tu tó bá yẹ̀ jẹ̀ ní òtù òun ò sì má wọ́n lọ́ba Tajul Adabi ní kọ́dà lọ́la ìwọ ló ṣe wá sí ó ní àlóhùn ọmọ kéwú èyí ń sọ fún yín pé ká sọ fún yín pé ìmọ̀ kéwú ẹni lèmi ní ṣe wá sí lọ́la láfa ní dákẹ́ ẹnu rẹ̀ ó sì di lọ́la àfa ní bisimilayi máa wí ìsì ń wí àfa wa rọgbọ̀kú lẹ́yìn rẹ̀ báyìí bàbá wa alẹ́ àgẹ́ ní èyí tó gbọ́nu jẹ́ tó sọ mí fún ọ wọ́n mọ̀mọ́ ọ̀kan wá láti ilẹ̀ gbéra òkéné wọ́n láfa Tajul Adabi wa ní àwọn tí wọ́n mọ̀ lè bá mi ṣàyà àsìn fọ́rọ̀ mi ti ń kó àlùbọ́sà lù ní ṣàǹkọ́ wọ́n lè ti rán wọn lọ bì kan wọ́n sẹ̀sẹ̀ mímì dé lálẹ́ àná ni ìwọ́n náà lè mú tẹ́lẹ̀ wọn ni àní èmi wọ́n ẹsẹ̀ fẹ́ ra kọ́ ìdátúbàgídádì fún mi ni alẹ́ àná lè wọ́n àfa ni ìkànnì bẹ́ẹ̀ lọrin Ìlọrin dẹ́n tó ju ọjọ́ eré rẹ̀ wò àfa Tajul Adabi ò pọ̀ ọmọ 40 years ẹ̀wọ̀n tó dẹ́wò ọmọ 100 ọdún nílùú mi ò rí dẹ́wò wọ́n àfa ni lè mú Kùránì ọ̀dà síyàsí ó sì síyàsí fúnra rẹ̀ ọ̀dà ké ó sì lè ṣàfẹ́nu ó sì dé àfààní máa lò lóyún gbogbo tí wọ́n bá bí ọ́nì ké wọ́n máa dáhùn. fásárì làyàlì wàtìlù bíi màálì. bẹ́ẹ̀ lóbìnrin ń. àfùdọ́lù rìjálì mọ́kù bíi dùn. obìnrin ń wọ́n sunkún ó lóun ọ̀mọ kéwù àfààrẹ wa ni ọ̀dà ọmọ àfààní wa sunkún pé ìsọ báyìí pẹ̀lú Ọlọ́run ọwọ́ abọ́ sẹ́yìn ìlú ọfẹ máa lọlu wọn ọba pè àfa ó ní kíní kan la gàràràrà láyà àwọn báyìí tí ẹ kọ́ òun lálífù àfa ní alifu ó ní alikẹ́rì mú yẹ kì í bá lé. alátáyé bẹ̀rẹ̀ àtàwọn láyà kan fún báṣà kúlù mẹ́rẹ̀ ìjà o. oníbílẹ̀ àṣàbí oníbà àfa ní bá oníbílẹ̀ àṣàbí yùjì sá. mọ́nà àṣà wọn yóò sá láyà náà lù í sá mọ́tàbà àwa o. ó ti ṣe wáàsí ó sì ti sọ solution fún wa ipe ẹja tẹ̀lé sẹ̀rí alukurani àti báíbù àbí ẹlẹ́ẹ̀kẹ̀tẹ̀ ẹja wa dì mọ́ lọ́hùn ẹja lọ́dọ̀ bàbá wo nìkan kílẹ̀ fún wa bẹ́ẹ̀ ti máa fún wa eléyìí ká kọ́kọ́ kóde eléyìí kẹ́lẹ̀ kejì tọ́ ti mọ jàgùmọ̀ ẹ bá ń ṣe ṣéwù dáadáa. ṣéèkù. ẹ tún bá ń ṣe lẹ́ẹ̀kan sí. ṣéèkù. ẹ tún bá ń ṣe lẹ́ẹ̀kan sí. ṣéèkù. bàbá wa samari serikin samari Faidọ Tijaniya. Aji Sheikh Abdulkadir oníkanwó ọkọ ìyàwó tuntun bẹ́ẹ̀ bá lókun mẹ́rin bóun lọ́lọ́pàá máa pèèyàn bàbá wo oníkanwó ẹ gbọ́dọ̀ tóbi dáadáa. Allahu akbar kabira. bẹ́ẹ̀ bá gbọ́dọ̀ tóbi ní ànáṣe owó yìí. Allahu akbar kabira. bàbá wo oníkanwó ní àwọn fún wa níjòkó yìí ìjòkó àfa wa Yoonus As-Saoty Abdulrasaq wọ́n làwọn fún wa ní 250,000. Allahu akbar.
wọ́n wá ní 50,000 my Naija TV tó wáyé àwọn fi support rẹ̀ torówó lọ ná ó wá jẹ́ ìlú ó jẹ́ 300,000 lè gba tèmi wá iye tí wọ́n bá fún mi. túbúlà àlẹ́ turham yá ukhayya wa'lam. أن الإذا يظلم من كسر عطاه في دعائك لا تدار جاهك إن تريد صفاك عنده دواه. Abdulkadir oníkanwó kò ní ẹ̀rọ owó ńlé Ọlọ́run ló dì mọ́ débẹ̀ èló ni wọ́n fún mi ajé oníkanwó 5,000 lè gba 25 wa mo gbọ́dọ̀ gba 10% inú owó ọmọ mi ni 3% lélẹ́yìn. 3% inú ẹ gbọ́dọ̀ ìmáàmù Èrùbú ẹ sọ fọmọ yín kó fún mi ní 25,000 sí kó jẹ́ 30,000. lujja fi du'aika. níbo ló ní kan wá gbọ́rọ̀ lọ yìí. la tadara jahaka. ẹ dákun bolo ní kan gbọ́rọ̀ lọ yìí. turidi shifaka indahu dawahu. oníkanwó ní 10,000 oníkanwó ẹfisẹ́ẹ̀tì múlẹ̀ ẹ̀tẹ́wọ́ ẹ sẹ́ndì rẹ̀ ẹ dákun ẹ má fi ilẹ̀ ẹ̀ mú un padà ẹ dákun kọ́dà mo tún sọ pé ẹ dákun ẹ dákun ọlọ́run wọlé ọlọ́run dákun tí ń bẹ ń jòkó ẹ dákun ẹ tètè sẹ́ndì rẹ̀ bàbá wo oníkanwó ẹ̀ ní mà padà sí ibú. àmín. bákàdà sí ibú bá ń ṣe èrè káàkiri kò ní yà lọ́dọ̀ yín. àmín. ọlọ́run wọlé ayé ẹ̀dá tẹ́ dunnú ta gbangba báyìí àti yìí tẹ́ dùn ní kọ̀rọ̀ kọ́dà bàbá wo oníkanwó ẹnìkan wá bá mi ó ní òsì bá ń sọ fún un iye tí ọba fún mi kí n máa rí nǹkan kiri ọjà ìjòkó tí mo jòkó ń lé yìí sú mi ọba tún bu ẹkún mo níjọ́ tá a bá pàdé ń sọ fún nǹkan ń gbọ́ náà nù ó lóun fẹ́ máa fi kiri ni tálíkọ̀ ọlọ́run sì ní yányá kọ́dà ẹni ẹ̀ mà ẹni ọmọ yín ni njẹ́ ìwà bá yín ìwà sokọ̀ yín fún ẹ̀ wà á rán ni pé yìí sì mí lẹ́kùn wọlé lọ́wọ́ wọ́n ló ti dàsẹ́ àárọ̀ jàgúmọ̀ ẹ bá ṣe ṣéwù ṣé wọ́n wá láàárọ̀ la wọ́n ló ti rí bẹ́ẹ̀ ajimuri ẹ bá ṣe ṣéwù lẹ́kàn. ṣéèkù. ẹ bá ṣe ṣéwù. ṣéèkù. Jaguma Bajimuri. Èmi tí ẹ rò pé yóò pé 50,000 ní àti ẹ̀yin méjèèjì. Ti Jaguma 10. Tọ́. lujja fi du'aika. ó yorùbá nẹ́bí ń bọ̀ tọ́ lè bá ń gba 10,000 tèmi wá. ẹ bá ṣe ṣéwù. ṣéèkù. wọ́n tí wọ́n ń bẹ lọ́dọ̀ ọba àlọ́rin wọ́n wàá dààmú làákàyè wọn. bọ́bá kọ́kọ́ wà fìhun náà tọ́ba kó làákàyè mẹ́wàá débẹ̀ yóò kó ẹyọ kan bọ́ ni. tí múrí bá kọ́ sí ojú ọ̀gbẹ́ sọ́tọ̀sọ̀ kí ló fẹ́ sọ àyàrí ó sì làkàn gbangba 10,000 wà lọ́dọ̀ Àjìmúrí gbangba 10,000 wà lọ́dọ̀ Àjìmúrí kò tí ì yé mi má dáwọ́ irú tọ́
ajíjàgúnmọ̀ ní tí mo ní kí wọ́n wá já níjó ní kí wọ́n á gbà á tíkè àní tí mo ní kí wọ́n wá